ọmọ ní fowó ṣe olúwa ṣeun o ọmọ ní fowó ṣe mo kíá kéwu ọdún o ọmọ ní fowó ṣe ó dàgbà ó tún ṣe mí sí i o ọmọ ní fowó ṣe nǹkan kan ò ní ṣe àṣẹ mi rẹ o ọmọ ní fowó ṣe you are +1 o Elizabeth ọmọ ní fowó ṣe. mo gbórin dé mo tún kọ́lù dé alákẹ́tì mo rí pé àlàwòrè ò gbọ́dọ̀ jíyọ̀ ọmọ elétí ẹ súnmọ́ bí ìfáǹfá ò gbọ́dọ̀ fariwo gbóògbó kankan ò gbọ́dọ̀ káyé ẹja Elizabeth ni mo fẹ́ máa kí ní kíkí ìtọ́mọ ọkọ olúwa ṣe ohun bá dúpẹ́ fún ti ayẹyẹ ọjọ́ tí wọ́n bí ọ ọjọ́ òbí rẹ̀ rèé ọmọ ọlọ́pẹ́ ọmọ anífowóṣe many happy returns olúwa ṣe wò ẹ̀gbọ́n rẹ̀ àtàtà Monsurat anífowóṣe erébẹ̀mí níṣẹ́ wípé kí n máa kí ọ kí n máa kí ẹ fún tọ́jọ́ ìbí o ó ní lọ́jọ́ ayé gbogbo lòó fi máa ga ju àwọn abínú ẹni lọ onírógun elénìní onírógun ẹkún láéláé Elizabeth olúwa ṣe ohun okun ọmọ ìyá ìwọ pẹ̀lú Monsurat anífowóṣe òní já máa ṣàmì àdúrà ń pẹ̀lẹ́ o ọmọ anífowóṣe olúwa ṣe ohun ní tòótọ́ ọpẹ́ ńláńlá là á fọjọ́ ìbí ẹni dúfọ́lẹ́dùmarè ọba ó ṣọ́ ọ látọjọ́ tí wọ́n ti bí ọ títí dọjọ́ òní tí ó ń ṣe ọjọ́ ìbí rẹ ara ọpẹ́ ni olúwa ṣeun ara yóò ní tako sálà rẹ máa ṣàmì ojúṣọdún èyí ò ṣe mí pẹ̀lú owó ọmọ àti àìkú máa ṣàmì àdúrà àní Monsurat lónìí máa ní August 27 lọ́dọọdún mà ní ọjọ́ ìbí Elizabeth olúwa ṣeun wọ́n kì ọ́ délédélé wọ́n yẹ Òdòrágùnṣì wọ́n yẹ Ẹ̀pẹ́ Alárọ̀ wọ́n fi Ìjẹ̀bú díẹ̀ kún ọmọ Ìrágùnṣì o ọmọ gbọ́kọ́ ní ẹkùn ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́jẹ ògúnlé ọmọ wọn bá ṣe yàngẹ̀ ọmọ kíkì iyẹ ni ọmọ àgẹ́ni òpani ebi ọmọ olówó joyè méjì pọ̀ ó tún retí ẹ̀kẹ́ẹ̀ta ọmọ àṣekún owó ìyá ọmọ abínú ṣeun tó ń fẹ́ ọmọ mẹ̀dú ara ọmọ ọmọ kálẹ̀ ilẹ̀ kama ìbọn ara ọmọ òjèrè ọmọ ìbọn aláwọ̀ dúdú ọmọ mẹ̀dú ara ọmọ ọmọ abẹ̀mùjiyàn ọmọ balẹ̀ ọkọ̀ lù ọkọ̀ lùbàtàtà balẹ̀ lónìí lu ọba ló lérè ko ọmọ òkájọ sílẹ̀ kẹrù ó bọ̀ lọ́ṣẹ̀ ọmọ alágbọ́dẹ̀dẹ̀ ọmọ àfòyè ṣèkú ọmọ bá ńlá òjijì ọmọ olùrọ̀gọ Ìrágùnṣì oníbàjẹ́ láéláé Ẹ̀pẹ́ Alárọ̀ náà oníbàjẹ́ lọ́lá Elédùmarè ọba Ẹ̀pẹ́ Alárọ̀ òkúmọdẹ̀dẹ̀ ọmọ onídàmàdẹ́gí máa jẹ èèyàn ọmọ onígbó àbàtà lákúrú lásán gígùn bódò ru Ìjẹ̀bú oníbàjẹ́ o àwọn ọmọ èrè ni wà àwọn alání ohun tó òyìnbó ní nlé òyìnbó lówó bàbá tó bí wà lọ́mọ lówó òyìnbó bímọ Ìjẹ̀bú bímọ òyìnbó lépè Ìjẹ̀bú lépè Elizabeth olúwa ṣe ń wò òdì jíjẹ́ tí Monsurat ẹ̀gbọ́n rẹ̀ rán mi ń pẹ̀lẹ́ o August 27 lọ́dọọdún máa ní long life and prosperity pẹ̀lú owó púpọ̀ rẹpẹtẹ o wọ́n bá wá bí pé ta ló kọ́ni sí yín létí ẹ̀bẹ́ mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú Waterside lè ní gbogbo ti wá ọmọ ìwò pé àjídàgbọ̀n lè ní Ìdòwú ọmọ ogun ń bàjọ́.